Ẹ̀yin èèyàn ilé èwo lẹ ṣe bí a ṣe gbọ́ ò wọ́n ní kábíyèsí wọ́n ní wọ́n change location ibi tí ṣọ́ọ̀bù Queen Naomi wà ó sí ibi tí ó jẹ́ pé kò ní sí wàhálà fún wọn níbẹ̀ wípé wọ́n move wọn lọ sí location tó jẹ́ pé ó máa ní ó máa ní ààbò máa wà ń bẹ̀, safety ó máa wà ń bẹ̀ fún wọn. Ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo nǹkan tó wà nínú gist tèmi tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tẹ́ ń darapọ̀ mọ́ channel mi mo kí yín káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola, mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Ẹ̀yin èèyàn lé Yorùbá ni mo máa ń sọ lórí channel mi nítorí pé àfẹ́gbàgbé àṣà àti ìṣe Yorùbá. Tí ẹ bá ti subscribe ẹ tẹ notification bell yín so that tá bá ti post any gist ẹ máa rí òkè lọ́la yín á máa lọ o, ọ̀la yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Bí a ṣe gbọ́ wọn ní kábíyèsí wọ́n ní wọ́n move ṣọ́ọ̀pù Queen Naomi lọ sí ibi tó jẹ́ pé ó máa save o. Wọ́n ní inú àwọn olórí odù sí ọ̀rọ̀ yìí o. Ẹ rántí pé recently la sọ fún yín pé wọ́n já ṣọ́ọ̀pù Queen Naomi tí wọ́n kó ọjà tó worth millions tí wọ́n kó lọ. Kì í ṣe nǹkan kékeré rárá. Àwọn èèyàn tó ṣiṣẹ́ yẹn èèyàn burúkú ni wọ́n, èèyàn bí ni wọ́n. Ọlọ́run dẹ̀ máa dójú tì wọ́n. Ọlọ́run tiẹ̀ ti dójú tì wọ́n torí kò pẹ́ ẹ̀ ní kábíyèsí fi tírélà bíi 12 tó kún fún léèsì tó fi ránṣẹ́ sí ibi tí ṣọ́ọ̀bù Queen Naomi yẹn tó wà. Ẹ̀yin èèyàn ẹ mọ̀ pé Ọlọ́run Elédùmarè ó máa wà pẹ̀lú kábíyèsí o. Ẹ mọ̀ pé kábíyèsí ń tọ́jú Queen Naomi gan. Ẹni tó bá ní pé Queen Naomi wípé kò deserve ìtọ́jú yìí ẹni yẹn ti sick. Nítorí pé Queen Naomi láti ìgbà tí àwọn àti kábíyèsí ti fẹ́ra wọn wọ́n try gan-an. Nǹkan tí ojú Queen Naomi rí kò sẹ́ni tó lè gbà. Because bí mọ bí àwọn èèyàn ṣe máa ní ìtanú bí wọ́n ṣe máa ní ẹ̀tanú láti destroy business èèyàn nítorí pé ẹ̀ ń jealous. Àtàlà máa bá nídìí ọ̀rọ̀ yìí ju àwọn olórí lọ. Wọ́n rán wọn níṣẹ́ yẹn ni. Ṣùgbọ́n kábíyèsí ti mọ ibi tí gbogbo ẹ ti ń bọ̀. So ọ̀rọ̀ yìí ò tiẹ̀ jọ kábíyèsí lójú rárá tó rán ti mọ irú nǹkan àti irú tú táwọn olórí lè pa. Ẹ̀yin èèyàn lé so bí a ṣe gbọ́ o wọ́n ní wọ́n ti arrest àwọn 2 nínú àwọn tó ṣiṣẹ́ bí yẹn, àwọn ọkùnrin 2. Wọ́n ní wọ́n dẹ̀ ti confess o. Wọ́n ní wọ́n dẹ̀ rí kámẹ́rà. Wọ́n ní wọ́n rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú kámẹ́rà. Ṣùgbọ́n àti ìmọ̀ nǹkan táwọn ọkùnrin yìí tán sọ. Tá bá ti gbọ́ nǹkan tán sọ a máa jẹ́ kẹ́ ẹ mọ̀. Bí a ṣe ń sọ lọ ẹ̀yin náà mọ̀ pé pẹ̀lú gbogbo bí kábíyèsí ṣe ń struggle tí wọ́n ń ṣe nǹkan tó dáa tí wọ́n ń try láti jẹ́ kí everybody kàn ní peace, àwọn olórí yóò jẹ́ kí irú nǹkan báyẹn ṣẹlẹ̀ o. Wọ́n ń jà ni o. Olórí Rónkẹ́, Mariam àti Ashley wọ́n ń jà ni. Wọn ò dẹ̀ fẹ́ kí ìsinmi wà. Ṣùgbọ́n kábíyèsí ń sọ fún wọn pé ọba làwọn, àwọn bá lórí ohun gbogbo ni. Ọkọ wọn dẹ̀ làwọn. Kò sí nǹkan tán lè ṣe. Ẹ̀yin èèyàn lé tí kábíyèsí dẹ̀ ti pinnu láti ṣe nǹkan fún Queen Naomi wọ́n ń ṣe lọ nìyẹn o. Kò sẹ́ni tó lè stop wọn. So bí kábíyèsí ṣe sọ pé àwọn fẹ́ move ṣọ́ọ̀bù Queen Naomi síbi tó save nìyẹn o. Pé because ibi tí wọ́n ti lọ já ṣọ́ọ̀bù wọn yẹn àwọn ò nífẹ̀ẹ́ sí. Wọ́n ní plan yẹn ní kábíyèsí ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. Wípé wọ́n fẹ́ gbé ṣọ́ọ̀bù wọn lọ síbi tó kàn lọ wá ibi tó save tó jẹ́ pé 24 hours security máa wà ńbẹ̀ so that wọn ò ní máa jábẹ̀. Ẹ dẹ̀ mọ̀ pé nǹkan tó dáa ni. Wọ́n ní àwọn olórí ń sọ̀rọ̀ pé kí ló dé tó jẹ́ pé Queen Naomi nìkan ni kábíyèsí ń ṣe nǹkan fún. Kí làwọn fi ṣorí
lọ́wọ́ kábíyèsí tó jẹ́ pé wọn ò tọ́jú àwọn, wọn ò náwó fáwọn àfi Queen Naomi, Queen Naomi, Queen Naomi o. ẹ̀yin èèyàn lé bí èèyàn bá ṣe gbé rẹ̀ ni wọ́n ṣe máa bá gbé. tó bá gbé rẹ̀ dáadáa wọ́n á gbé ẹ dáadáa. kábíyèsí ń gbìyànjú náà, gbogbo yín náà dẹ̀ ni wọ́n ń tọ́jú. kábíyèsí tó ra lé 900 and something million fóbìnrin, ṣé wọn gbìyànjú? wọ́n ń gbìyànjú náà, because kò easy kí ọkùnrin kó máa ra ilé 90 million. kò easy rárá. so ẹ jẹ́ ká kí kábíyèsí kú iṣẹ́, ẹ̀yin èèyàn lé. so kábíyèsí ṣáà ti múùvù ṣọ́ọ̀pù Queen Naomi lọ síbi tó save. wọ́n adẹ̀ ti sọ fún yín pé wọ́n ra fabric, trailer fabric tó full of fabric, trailer tó full of fabric. lọ́rì náà fi gbé wá láti fi stock ṣọ́ọ̀pù tuntun tí wọ́n máa rà, nítorí tó máa kó lọ, nítorí pé ibi tí wọ́n já yẹn wọ́n ní kò save, so wọ́n fẹ́ kí wọ́n move lọ síbi tó save. àwọn olórí yìí ò fáìní èyí zì rárá pẹ̀lú gbogbo bí kábíyèsí ṣe ń tọ́jú Queen Naomi. wọ́n ti sọ̀rọ̀ ó ti sú wọn, wọ́n ti rojọ́ ó ti sú wọn, ṣùgbọ́n wọn ò lè change destiny. The best thing ni kẹ́ ẹ gbà ká mú. ẹ̀yin èèyàn lè kò jẹ́ bó ṣe jẹ́. gist tèmi nìyẹn. ọlọ́run elédùmarè á wà pẹ̀lú gbogbo etí tó ń gbọ́ mi o, ní agbára ọlọ́run. òkè òkè lọ́lá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Please share this video, like and subscribe. God bless you all.